ta ló ń jọ máa kú rápá wájú ọ̀ máa kú yányán ẹ jẹ́ sọ fún wọn bẹ́ẹ̀ bá lè ránṣẹ́ sógun kò lè gbèyìn ẹ má torí Sunday fàjọgọ̀dì kékulé ó gbọ́ ni kó yá kéde fún toko kílẹ̀ wá sọ pé kọlù yín ẹ yé fi Fúlàní dàrin àgbáyé rúmọ́ tó gẹ́ nbí tẹ́ ẹ bá wà dé ti tó ẹ gbógun gbọ́ tẹ́ ẹ pété bíi kó lè fún wa kílẹ̀ gbé lọ kílẹ̀ jùnà ẹ tó ta sí gbòho ẹ tẹ́ lájá sí ẹ tó ṣe bí eré ẹ tó kiná bọ́lé Sunday yóò dọ̀ràn kílẹ̀ alákatakítí wọ́n jẹ yóò kílẹ̀ alákatakítí wọ́n jẹ yóò orí yín ti dàrú ẹ dáràn mọ́ra ẹ kàjàgbà ilé agbọ́n lẹ fọ́ agbọ́n ní ó ta yín pa kílẹ̀ ajá yín jẹ yóò kó fojú dọlọ́dẹ bẹ́ẹ̀ bá ṣogun sọgbọ̀n àṣẹ̀dá Sunday ni òní jẹ́ ráyé gbé ntẹ́ ẹ bá pọ̀jù ayé ṣe Fúlàní àṣẹ ọ̀run ó ti já sóbu ayé yín ti bàjẹ́ ogun sì ti jà yín ó já sí rọ́ nbí tẹ́ ẹ gbógodé ojú tọ́lẹ́tì ó dábùkù gbẹ̀yìn kí ló ṣe wá dogun dọdẹ a ní ẹ máa kórí burúkú yín lọ́nà ẹ tún jambula nbí tẹ́ ẹ gbógun sí wa gbẹ̀mí aláìdẹsẹ̀ yìí ó tó gẹ́lẹ́ bí wọ́n ṣe ń pa kúkúrú ni wọ́n ń pa gígùn ẹ̀sìn sọ́lé ayé dídógún ó ti bá a lé wọn lùgbẹ́ bó kígbòho ọ̀gá ńlá Fálágídí agbó olóko tí ta wọ́n agbó olóko tí mi Fúlàní lógbòlògbò káàká bàtà tí dàmú lẹ́kùn ọ̀ká orí ebi aṣòro táláyé ọkùnrin kàkà bàjà atúwọn kábì náà rọ́ ẹ bá a kọ́ máa dé yẹ mọ́ òrìṣà agbowó mọ̀rẹ́ lè máa jágbá àgbèjì fún ọmọ alágídí lórí agbó olóko tí ta wọ́n alágbẹ̀dẹ ọ̀kọ̀lẹ̀kọ̀ tàfojú dìkára ó lé òrìṣà agádokọ tèké bó kígbòho ògùn náà ńlá tí dátọ́ àtòbọ̀ bí orí ológun tí mi Fúlàní lógbòlò. ó ti ní ẹ má fọwọ́ fọnà ẹ sọ́dà pọn sọ́mọ Adéyẹmọ sọ fún wọn ó ti lóun ò bàjà wá ẹ sọ́ di trọ́bù ẹ sì dẹni àbùkù. kátó yín mú alákọ̀rí wọn ti kó pọn jáde wọn ti kógi ọmọ yàdá tí Sunday ẹsẹ̀ sí ó já sí rọ́ kátó yín mú wọn ti sábọn bíi mẹ́jọ sí gbòho ká wọn fèrègé wọ́n ṣe bíi kó lè dòkú ó bá gbòho yọ̀ dángájíá ń bí wọ́n ṣagbára dé inú Fúlàní ó lè jùbọ̀rọ̀. mo kí ọkú iṣẹ́ ó kárekáre ó lè lẹ̀ mo kí gbòho òrìṣà mọ́lẹ̀ mo kákọ́ ni ọmọ tí irun wọn lágbára irun mọ́lẹ̀ kọ́ tèké ajámaláyẹ̀ ẹ̀kọ́ kan ò kọlẹ̀ kilẹ̀ ọmọ agbóhùrú níwájú ológun agbó olóko tí kọlà jẹ́ ẹ kọ́kọ́ tó yọ̀ sí àṣejù tí bóso wíjọ́ ojú rọlẹ̀ yá a ní ẹyẹ fojú dòkun òkun tó ga lómi ó ti lóun ó ṣàgbára fún Yorùbá ẹgbẹ́ ti Sunday ńlá wàá fẹ́ ó yá bẹ́ẹ̀ bá rorí yín bóyá ẹ mọ Sunday lólùgbàlà. mọ̀nàmọ́ná àwọn fojú jọ ká olókè ní ò gbọ́dọ̀ wọ bùbẹ́ kù kẹrin ó tó sọ kó dọwọ́ agilintí ojú ogun ti fìrò bẹ́ẹ̀ bá ṣokùn sọgbọ̀n ẹ̀ tó tásígbò àrífín ńlá ló jẹ́ ṣẹ́yẹ ó fojú digun ló pètè àti rí kọjá lọ sọ́run ṣàgbọ́lé yín lẹ wà ajẹ̀rú Fúlàní ò gbọ́dọ̀ rú túmọ̀ láyé bẹ́ẹ̀ bá lè sáwọ́gbó ẹ̀yà kúrò lókè ògùn. ẹgbọ́n náà oore kí la kórápá àwọn òṣè tó ju kó wu atọ́ lẹ́nu kí ni tó ń bẹ lára sùpá ju kó sì máa fi nàgbọ́n iná gbà. wọ́n ti fẹ́ jẹ gàbọ̀ ọ̀hún bí Gbòho lèmi gbádé fún sáwọn tẹ́ ẹ gbára lé ẹran ti mógèjì àfi kí wọ́n máa dánu ẹ jẹ́ lọ sọ́ra yín Yorùbá ẹ jẹ́ Gbòho ọ̀hún orí mú mi ẹ tó ṣe bí eré ẹ tó kiná bọ́lé Sunday nìbàdàn ojú yín ó já bẹ́ẹ̀ tí ń tanú bọ́gbó bọ́jú àmọ̀ yín ẹni Gbòho ò ní nílé lórí mọ́ nbí ó ta fún wọn dé ẹjú ilé Sunday ẹ pògo yín run bá a bá lè rí Yorùbá kó dáláṣẹ ò ní kádún láyé bá a rẹ ní ó rorú kúrò Sunday ò sófò dànù. bó ṣe ń ṣe fọmọ Yorùbá wa ló ń ṣe fáwúsá o ọ̀rẹ́ Ìgbò ni kò sàmẹ̀yà Ìgbòho bẹ́nìkan ṣọ̀tá ebi yàn jẹ́ kì í fẹ́ rí sójú károjú ẹlẹ́bi fáre lóko ẹnìkan tí gbọ́gbọ́n ni nbí ká gbáyé kalẹ̀ láṣẹ̀dá fi rán Gbòho ẹ̀yìn ló lágídí ẹgbọ́n náà ṣé ẹ tún lè rẹ́ni mẹ́ta tí ó ṣe bíi Sunday nìbàdàn. ẹgbọ́n náà o kí lẹgbẹ́ wọn lè rí ṣe fún wa ó kọjá kábàlẹ̀ jẹ́ ẹgbẹ́ àmọ̀tẹ́kùn kan nàró tí wọ́n ń yan fínáfíná sọ́wọ́ ayẹkẹ́ tó gbé sákàtà àtijọba ó tójú sú wa ní tó yá gbé fún Yorùbá lẹ gbé sọ́sá àwùjọ ẹ̀tẹ́só wa tán sọ́yìí lè tó fagbára tá a ní ta ló tó sákòdì òmùgọ̀. Ìgbòho dákun mọ́wọ́ nú ojú wọn ó já gírígírí apárò kan òsì owó bàbá adámi máa fàbùlà jẹ́ka iṣẹ́ orí fi rán ọ̀dàkùn máa ṣe lọ tó ṣe pọ́n ló lè gbà wá ọwọ́ tẹ Fúlàní ọ̀daràn tí wọ́n méré sá ẹgbẹ́ ajáńjọ́ lajá ranjú bẹ́ẹ̀ ní Gbòho ò lè lé wọn ó ti lé wọn ṣá lọ nbí ó ti lé wọn lùgbẹ́ ẹni lè débẹ̀ ń sì láàrí dá tí wọ́n ró wọ́n ti fẹ́ sọ lédìgbò alákatakítí wọ́n ti fẹ́ sọnú ìlú dí o. ẹgbọ́n náà kílẹ̀ wá sọ kó ṣe tẹ́ ẹ fi ń sunkún ìgbére ilé bàbá tó bí lọ́mọ ló lọ tó ṣe lẹ́ni ó ṣe pé góòlù ní Sunday la fẹ̀yìntì nbí ó ti gbé gbàgbára ó kọjá káfí wé wọn ó
kọjá ká fi ṣẹ̀sìn ẹni torí ẹ̀dìrì kì í ṣe akutu ẹ bó ṣe ń wọlé ayé lówó ti gbá tẹ̀lé àṣẹ lójú iná ni lẹ́nu ń bí ó ti rógo ọ̀hún lẹ́fẹ́ tanáwó ẹ̀sẹ̀sìn lójú táyé owó baba dámilọ́lá ti dé ẹ̀yà kúrò lójú ọ̀nà. Ṣìfù Adéyẹmọ káàró ó lé ọmọ ọkọ sani ọ o Adéyẹmọ bí ọlọ́mọ tán ó túra bí owó adológo kọ́mọ ó ṣe é fi mú yàn gan lógo òlu kó kí Ìgbòho lẹ́kàdí ó pẹ́ lórí wọn bí ó ti tó táyé ṣe dé olúwa ló sì lè sanrú wọn lẹ́sàn bẹ́ẹ̀ bá ronú yín ni ẹ̀ bá fi Sunday ṣe bàbá tó yíwọ́ ojú ti sẹ́yìn wọn bí ó ti dá fọmọdé ọmọdé olóyè nìbàdàn